gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ fẹ́ ìyàwó tẹ́ ẹ dó ìyàwó tẹ́ ẹ fẹ́ wọ́n máa padà bá yín dó ìyàwó yín ní gbẹ̀yìn o wọ́n máa padà dó ìyàwó yín ni kẹ́ ẹ kóra yín sọ̀hún wọ́n ṣe DNA test nìkan kan lé lọ́mọ méjì lọ́mọ ẹ̀nú mẹ́fà o kò bá gbé ọmọ àlè 30 wá fún ẹ that's your own personal business kẹ́ ẹ kóra yín sí ibi tẹ́ ẹ máa kóra yín sí ọ̀pọ̀lọpọ̀ yóò fẹ́ ìyàwó ẹ̀ ní dó ìyàwó tẹ́ ẹ fẹ́ tó bá ti bímọ kan bí méjì báyìí tẹ́ dó ṣúẹ́ṣúẹ́ ẹ kọrí síta ẹ lọ́mọ dóbò kò sẹ́ni tó ní ẹ mọ́ dóbò níta o bẹ̀ ìyàwó tẹ́ fẹ́ sílé tẹ́ ẹ̀ dó tó bá ti dókò ta kẹ́ ẹ wá ká mọ́ kẹ́ ẹ ní ó mọ́ ọ lọ ń gbò wà nílé yín náà kí ládùn torí ń bẹ́ kí ní ìdùnnú torí ẹni kíkiri ò yóò yàn bóòlà ìkí rẹ̀ ṣe fẹ́ pààyàn lébi kẹ́ ẹ kó bìràbìnà sí yín sọ̀hún wọ́n ṣe DNA ìkan tiẹ̀ ní òun fẹ́ jẹ́ kán jẹ́ kí DNA free DNA ò bá free of charge jù bẹ́ẹ̀ lọ tán bá ti ṣe tẹ́sì tán bá ti níwọ̀ kọ́ ló lọ́mọ sọ fún ìyá kó gbọ́mọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹni tó bímọ fún tó o bá dẹ̀ mọ̀ pé ò fẹ́ mọ́ sọ fún kó mọ́ lọ òkúkú ìyàwó tó o fẹ́ tó òdò tí ṣíṣe pókó ẹ ti kú tó kó ẹ ò ṣiṣẹ́ mọ́ o fẹ́ràn rẹ̀ mọ́ ni bẹ́ẹ̀ ni tínú ọkàn rẹ bá sì nífẹ̀ẹ́ rẹ̀ kò sí bókò rẹ̀ ò ṣe ní le sí ẹni tó fẹ́ sílé tó kòrè ò lé sí automatically ò ní ìdí ẹ̀mọ̀ náà ni so ẹ mọ̀jà mọ́ rí nírí wípé bóyá àwọn obìnrin náà mọ̀ blame bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo obìnrin ló lè ṣèṣe kúṣe kì í ṣe gbogbo obìnrin ló lè mára dúró obìnrin míì wà tí ò gédọ̀ wọn gédọ̀ fún obìnrin tó ń bá ti gédọ̀ fún o ò lè máa fi yọ okó jẹ́ ó máa padà bọ́ síta gbẹ̀yìn ni torọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ti fẹ́ yàwó ó ti dó ìyàwó ẹ̀ tán kán ìnísìn Ọlọ́run nìkan ló mọ déètì kẹ́ bára yín dà sọ́hùn obìnrin tó bá ti lọ́ọ́ dókó nítorí pé ọkọ rẹ̀ òdo àtòhun àtọkọ náà jọ dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni torí bíbélì gan sọ pé if you put away your wife you cause her to commit adultery tó bá ti fìyàwó rẹ̀ lẹ̀ ó mú un ṣe àgbèrè ìwọ lọ jẹ́ kó ṣe kì í ṣe pọ́ fẹ́ ṣe you are the cause of it kẹ́kọ́ra yín sọ̀hún gáàdì DNA bẹ́ẹ̀ ni tó má ṣe DNA tí DNA bá sọ pé wọ́n kọ́ ló lọ́mọ sọ fún un kó gbọ́mọ lọ sọ́dọ̀ bàbá rẹ̀ fàkátì kò sí ọmọ àlè níbì kankan gbogbo ọmọ ló ní bàbá ẹ̀yin náà tẹ́ fẹ́ yàwó tẹ́ ẹ̀ ti mọ̀ pókó yín òṣìṣẹ́ ṣúgà ti bayé yín jẹ́ sìgá mímu ti bayé yín jẹ́ ògógóró ti bayé yín jẹ́ bí ìbá sì ṣe sìgá ló bayé okó yín jẹ́ tẹ́ ẹ̀ kàn déédéé dó obìnrin tẹ́ ẹ mọ̀mọ́ fi ń ṣèkà tẹ́ fi wíkẹ́ẹ̀dì obìnrin pé ẹ̀ ní dó obìnrin tẹ́lòmíì bá ti dó wàhálà yín nìyẹn so fẹ́yìn tẹ́ mọ̀ béèrè pé ẹ̀yin ti fìyàwó yín lẹ́yìn iye ọdún báyìí ṣé kò ní dókó mi kò sí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ mọ̀ bóyá kò ní dókó mi mọ̀ tó bá jẹ́ fẹ́ jẹ́ àbíyàn kan tí ò má rírì mo lè garanti ẹ̀ ṣùgbọ́n ẹni tó ti má rírì tó ti máa dun okó tí gbogbo àwọn hormones rẹ̀ ti wà triggered tó ti bímọ tó ti mọ gbogbo ẹ̀ tẹ̀ wá déédéé jálẹ̀ lójijì torí àwọn raw materials ibú tẹ̀ ń kó kiri gbòòrò wọ́n máa padà bá yín dògbẹ̀yìn ni kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ máa ṣe sí i bẹ́ẹ̀ ni mo sọ fún yín odidi ìyàwó ìrànṣẹ́ Ọlọ́run kan ní ọ́ ní ká mọ́ ọ̀dọ̀ ẹnìkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ni lu mọ́gùn lórí ẹ̀ tó kú dànù nígbà tó ṣe páàwẹ̀ ni wọ́n mọ gbanjojúmọ́ ìyàwó tí wọ́n fẹ́ wọn ò ní dóyàwó ẹlòmíì náà tí ó sì gbàwẹ̀ mọ̀ fi ń ṣèkà obìnrin tó bá fẹ́ràn ẹ̀ mọ̀ sọ fún kó mọ̀ lọ bóbìnrin bá bímọ 8 tí ó bá rọ́kọ yọ ọ̀rọ̀ kọ fẹ́ bẹ́ẹ̀ ni so ẹ má wulẹ̀ kéèjì àwọn obìnrin kẹ́ wá mọ fojú àgbèrè wò wọ́n kán wá ní wọ́n lè ṣe DNA test kan DNA sọ pé bẹ́ẹ̀ ni DNA nìkan ló lè sọ bàbá ọmọ fún wa tá a bá sì ṣe DNA tí DNA bá ní wọ́kọ́ lọ lọ́mọ ọgbà fọlọ́ ni torí nígbà tí wọ́n náà ń gbókó pamọ́ tó dòyàwó rẹ̀ ó bí ọ̀gbọ̀ ẹni ọba sì mọ ìwúrà láàtà fún kì í ṣe gbogbo obìnrin ló lè mára dúró kì í ṣe páwọn à ń sọ wípé àwọn tí wọ́n rìnrìn àrèdá tó bá mọ̀ pọ́kọ ẹ̀ òdo ẹ kò ní ẹ̀ làlàáfíà mọ́ lọ rè yálè ṣùgbọ́n ẹni tó ẹ pé kọ̀fẹ́ kúrò nílé ọkọ tí ọkọ ò sì do jọ kí lẹ fẹ́ kó ṣe iwájú ò ní ṣe lọ ẹ̀yìn ò ní ṣe padà sí tó bá mọ̀ pọ́ rẹ̀ dì láti do obìnrin mọ́ wulẹ̀ má rí mọ́ ṣe sẹ́líbéètì àìmọye hàn fadá tán níyàwó lé àìmọye hàn tán sì ṣe fadá gan tán jà pòstù ńláńlá gan in this generation wa gan tán níyàwó wọ́n sì ń ṣe dáadáa fọ́lọ́run táàfẹ́ mọ́ dákọ wọn tó bá ti mọ̀ pé okó ẹ̀ ò ní dóyè obìnrin mọ́ wulẹ̀ gbé obìnrin sílé kẹ́kọ́ gbogbo bìrábìnà sí yín ẹ ṣe DNA kìnìkan wímẹ́ àṣẹ kìnìkan wímẹ́ ẹ̀yin ọkùnrin gan ọ̀dà èṣù lọ́pọ̀ jù láàrin yín ẹ kúrò lórí péèjì mi tó bá ti mọ̀ pọ̀ ọ̀dọ́ ìyàwó ẹ kò ń bí toró máa padà gbọ́ máa lè wá fún ẹni ọ̀pọ̀lọpọ̀ yín tán sì ń dá ọmọ àlè jọ sínú ilé yín náà ẹ̀yin tó yẹ kẹ́ ẹ fẹ́ tó jẹ́ èèyàn gidi alálùbáríkà tẹ́lẹ̀ jíù tiẹ̀ tẹ́ ẹ jálẹ̀ lójijì tẹ́ ẹ rè mú kúnyìn tẹ́ ẹ mú nílùú ní kọ́ máa lè wá fún yín ní ìsìn ẹ̀sùn ògbóògùn ṣe ń bẹ́ẹ̀ ni ẹ fi ìyà jẹ tẹ́ ẹ jí tì tẹ́ ẹ sá lọ lọ́jọ́ kìíní àná ṣe ń bó ẹlẹ́dẹ̀ẹ́ ní fi ìyà jẹ tí ọ̀jẹ̀ ríyàwó gidi tí òjò lóòótọ́ sí yín fẹ́ èwo wá ní ìrègbè lọ́tún lọ́sì DNA test ọjọ́ bá ti gbọ́ máa lè wá fún ọ ti wàhálà àti ẹnu
ìyàwó tó o fẹ́ tó òdo náà kò sígbà tán ní bọ́ odò kò sígbà tí ò ní gbọ́ máa lè wà fún ọ ìyàwó tó o fẹ́ tó hùwà burúkú sí náà kò sígbà tí ò ní gbọ́ máa lè wà fún ọ kẹ́ kóra yín kò ń bí tọ́nà tọ́kọ ẹ̀ ò bá ti dó ọ tètè bí léèrè ṣé kò ní ìdí ẹ mọ́ ní àbí bó o tó tọ́ bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ rè dókọ́ àlè nísìn tó bá lóyún fáìlì tó bí máa lè ìwọ náà mọ̀ fojú burúkú wò ọkùnrin tó fẹ́ yàwó tí ò dó yàwó ẹ̀ gan ó yẹ ká fojú burúkú wò ju ìyàwó tó lọ rè èèyàn lè lọ tó bí ó ṣe jẹ́nu o tó bá ti dó ìyàwó ẹ̀ wọ́n á padà bẹ́ẹ̀ dó gbẹ̀yìn ni àkátì